ọ̀rọ̀ oyè ọba jíjẹ ńlẹ̀ Ìjẹ̀bú láti ìgbà tí Awùjalẹ̀ àná ti wàjà bàbá wa Síkírù Adétọ̀nà òun náà ni oríṣiríṣi awuyé tí ń jẹ jáde pé bá wò dáadáa ẹ rí i pé àwọn èèyàn tó nífẹ̀ẹ́ sí wọ́n fìfẹ́ hàn àwọn èèyàn tó fẹ́ jọba bẹ́ẹ̀ bá gbàgbé King Wasiu Àyìndé náà fìfẹ́ hàn láti jẹ́ Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú right so wọ́n rọ̀ ń tàn wọ́n pàtàn fún àwọn kan ní kì í sọmọlé àwọn. ẹ kú déédé àsìkò yẹ ẹ̀yin èèyàn wa èwo la tún mú dé sétí ìgbọ́yín lẹ́yìn àwọn ọ̀rọ̀ nípa àwọn afọbajẹ tí wọ́n kó sí àtìmọ́lé ọlọ́pàá látàrí pé àwọn ọmọ oyè fún wọn ní 10 million àwọn afọbajẹ náà ti jáde sọ̀rọ̀ pé pínrín ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o èèlò gan ni sálárì tí ìjọba ń fún wọn 900 naira ni ẹ wò ó ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu Awíkoko bó ṣe lọ Yorùbá Ìpìlẹ̀ TV náà ló mú wá sétí ìgbọ́yín gẹ́gẹ́ bí àdéhùn ta ní fún yín pé bó bá ṣe lọ àní jẹ́ kí etí yín kí ó di sí abẹ̀yìn ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ má gbàgbé láti tango pélébé tí ń bẹ lókè yẹn ẹ máa bá wa ká lọ. kò dẹ̀ sí bá ti ṣe God bless you sir tá à ní jẹ ọba tuntun nílẹ̀ Ìjẹ̀bú tàwa ni ó jọba eléyìí ò ju agbára mi ló ju agbára yín lọ ó ju agbára àwọn afọbajẹ lọ àwọn afọbajẹ ní òyìn ọba àbí mo fọlọ́n búra ẹni tí ó jẹ Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú tuntun ó ju agbára àwọn afọbajẹ lọ because lọ́pọ̀ ọgbà gbogbo afọbajẹ ò kì í sùn kán kọrí síbì kan náà kálukú ní òde kádídéètì tiẹ̀ bó ṣe wá rí òun náà ò ní pé kò lè fẹ́fọ́ gbogbo afọbajẹ gone were those days tó jẹ́ pé candidate kan máa ń dùn mọ́ gbogbo èèyàn nú ṣùgbọ́n ní ìsìn ẹ̀ mọ́ iye àwọn tí ń díje ni almost 85 àbí 95 ni wọ́n ń díje fọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá 50 something ni wọ́n ṣùgbọ́n ní ìsìn wọn ti lé 90 tí n bá ṣì mú kò sẹ́ni tí position yìí ò ní wù bẹ́ẹ̀ ni sà ó ju agbára afọbajẹ lọ torí ẹni táwọn afọbajẹ míì fọkàn sí pé yọ jẹ́ ó lè ju nǹkan ni yọ jẹ́ o bẹ́ẹ̀mi àtẹ̀yìn ọ̀bá rí ọ̀pọ̀lọpọ̀ tí ìlú Ọ̀yọ́ ti jẹ́ kó yé wa wípé anything can happen at any time so láì fàkókò ṣòfò kí ni wọ́n arrest àwọn afọbajẹ fún wọ́n ní wọ́n gba owó ẹ̀yìn ẹnìkan ní 10 million naira now 10 million naira ẹnìkọ̀ọ̀kan àbí tó bá já àwọn mẹ́sàn-án ni wọ́n gbà that is 90 ó túmọ̀ sí pé ẹni tó fún ọ lówó olówó ni ṣé kẹ́mi àtẹ̀yìn ọmọ tanra ifá ò lè ẹ̀fà mú tálíkà láéláé and again gbogbo àwa tá a máa ń sunkún àfọbàjẹ́ gbowó àsìkò tí kòkó tí wọ́n pọ́n lélẹ́yìí sà àsìkò tí kòkó wọ́n pọ́n lélẹ́yìí mọ̀ Awùjalẹ̀ tàná ọjọba ó lò 62 years àbí 61 62 years lórí àlééfà sáwọn afọbajẹ́ ó tún ló jẹ èkejì jẹ because àwọn afọbajẹ́ tó fa Awùjalẹ̀ jẹ àwọn gó ti dàgbà káwùjalẹ̀ ò tó jọba ọ̀pọ̀lọpọ̀ nú wọn gan ni ó ju Awùjalẹ̀ lọ ó túmọ̀ sí pé tí kì í bá ṣe gbogbo wọn ìwọ̀nba péréte ní òkú láyé nu wọn ẹ̀sẹ̀ máa ya afọbajẹ́ míì ni so èwo làbọ̀rọ̀ wúláyà kápá gúnmú wáyé tá a máa dì sí ìfara wa
wáyé kí ló dé tá a mọ̀ tanra wa. so ẹ jẹ́ ń ka ròyìn ọ̀hún tó jáde ká ẹsẹ̀ tó wá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ náà ni mi ò ráàyè ẹjọ́ gígùn torí what will be will ever be kò sí ìlú tí Afọbajẹ kì í ti gbowó mo dẹ̀ jẹ́ kó yé wípé látayébáyé láyé àwọn bàbá wa tá à ń sọ pé ifá múyàn náà ti ń gba owó ẹ̀yìn ńlá àwọn Afọbajẹ ti ń gba ẹ̀tọ́ ńlá àwọn èèyàn ti ń bribe àwọn Afọbajẹ so àkò tí kòkó wọn pọ́n lélẹ́yìí ẹ̀jẹ̀ wọn gbà á ńgbà tí ẹ̀ tí ìjọba ǹjẹ́ nìkan kan nu yín rántí àwọn Afọbajẹ lẹ́yìn tẹ́ bá ti jọba tán mélòó nínú yín nínáwó sáwọn Afọbajẹ pé àwọn Afọbajẹ ìlú wa yìí o àwọn ni wọ́n yọba fún wa o ẹ jẹ́ ká máa fún wọn níye báyìí lóṣooṣù ẹ já máa fún wọn níye báyìí lọ́dọọdún mélòó nínú yín iṣẹ́ kí wàá lẹ ní káwọn Afọbajẹ ó mọ̀ ṣé kẹ́ńtọ́jà Afọbajẹ kó tó máa jẹ́ mẹkáníìkì ni ṣé kíkà Afọbajẹ kó tó máa pọ́ táyà lẹ́gbẹ̀ẹ́ títì a respect tradition wa torí pé àmẹ̀tò tó bá jẹ́ láyé ìgbà tí àwọn ìjọba ò tí mọ̀ bá wa dá sóyè ọba jíjẹ àwọn Afọbajẹ yóò máa jẹ tọ̀ìtọ̀ì ní ìsìn nígbà tó jẹ́ pé àwọn ni wọ́n ní final say tí ì ṣe pé wọ́n ẹ̀sẹ̀ recommend fún gọ́fúnọ̀ unlike today wọ́n ẹ̀sẹ̀ recommend fún gọ́fúnọ̀ ni ó kọ ẹnu moyè tá a mú lélẹ̀ o gọ́fúnọ̀ ni ó lù ló ń tẹ̀ so láyé ìgbà yẹn àwọn Afọbajẹ ló ní final say ní tí wọ́n bá dẹ̀ jẹ́ àjẹmọ́nu ni kì í hun wọ́n torí pé wọn ò pín dọ́gba wọn ò pín eré wọn ò láàrin lọ́yọ̀ọ́ ló jẹ́ káwọn méjì ọ̀kásì àwọn tó kù. So Awujale succession crisis deepens as police summon 9 kingmakers over bribery allegations. The Ogun State Police Command has summoned 9 kingmakers from Ijebu over allegations of bribery and financial endorsement in the ongoing process to select the next Awujale of Ijebu land. 4 of traditional chiefs are expected at police headquarters in Abeokuta on Monday, April 20, while the remaining 5 will appear on Tuesday, April 21. Àwọn ìjọba náà jẹ́ ń bẹ̀nu àwọn ọlọ́pàá náà jẹ́ ń bẹ̀nu pé n tó ṣe kì í sílé kó ṣe kì í síta yín nìkan ò lè dá 10 million rà o sọ́wọ́ ẹnìkan lẹ́ ti gbà á owó èèyàn mélòó lẹ́ ti gbà á so àwọn ọlọ́pàá kò sí nǹkan táwọn ọlọ́pàá ó ṣe ju pé wọ́n pẹ̀tù sí lọ kò sí nǹkan tí wọ́n fà àwọn Afọbajẹ ṣe bó ṣe wà láti ètè kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun. process ìta Awùjalẹ̀ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ one of the summoned kingmakers wọ́n dárúkọ ẹ̀ mi ò ní dárúkọ ẹ̀ wọ́n dárúkọ oyè wọn níjẹ̀bú mi ò ní dárúkọ ẹ̀ has dismissed the allegations as baseless. Okay, one of the summoned kingmakers Chief Abimbola Okenla the Kakanfò of Ijebuland has dismissed the allegations as baseless. ẹ̀sùn tẹ́ fi kàn wá ò lẹ́sẹ̀ lẹ̀. He described the repeated police invitations as a distraction and urged Governor Dapo Abiodun to allow the selection process to proceed without further interference. Kò sí ìtọ́lọ́pàá ó ṣe ju pé wọ́n pẹ̀tù sí lọ wọ́n bèrè ọ̀lọ́ wọn ò lè tẹ́ nìkan kan mọ́lé pé wọ́n gbowó kódà kẹ́ rákàntì tán sanwó sí àwọn ọmọ wa ni o wọ́n bọ̀ wá lówó ni o wọ́n ní a fi tọ́jú ara wa ẹ̀yìn nípa náà ti ń dàgbà bẹ́ẹ̀ bá a sọ pé kò tọ́ sí wọn láti jẹ ẹ̀ mú jáde níbi tó bá wà so bó bá ti wo ni là á ṣèmọ̀lẹ́ ẹni sọ́rí o lóòótọ́ ní tí wọ́n ń pè ní ìbọ̀bẹ́ tán ń pè lówó ẹ̀yìn ọ̀dà ṣùgbọ́n ẹni tí yóò gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé yóò tó oyin sẹ́gbẹ́ àkàrà ẹ̀ ètò owó lọ́wọ́ àlẹ́ fáwọn afọbajẹ ìlú kọ̀ọ̀kan ìgbà tẹ́ bá fẹ́ jọba ilẹ̀ tó rántí wọn 100% kò sẹ́ni tí dá afọbajẹ mọ̀ bọ́ bá wà lórí àlééfà ó dìgbà tó bá wàjà kẹ́ ẹ̀ tó máa gbọ́ pé àwọn afọbajẹ fẹ́ gbé ìgbésẹ̀ kan àwọn afọbajẹ ó ṣòro ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ pé àwọn afọbajẹ ta làwọn afọbajẹ gan kábíyèsí ń gbowó lọ́wọ́ ìjọba àwọn ìjòyè ń gbowó lọ́wọ́ ìjọba sáwọn afọbajẹ náà ń gbowó lọ́wọ́ ìjọba láwọn ìlú kan àwọn afọbajẹ máa wà nínú ìjòyè láwọn ìlú kan àwọn afọbajẹ ọ̀dàdúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé àwọn ìjòyè ọ̀dàdúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé àwọn ìjòyè ọ̀dàdúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé kí lè fẹ́ káwọn afọbajẹ máa jẹ àwọn náà lẹ́bí wọn lára wọn níyàwó wọn lọ́mọ
àbódìdí bí Ìjẹ̀bú ṣe tóbi tóun ṣe é fẹ́ káwọn afọbajẹ bí ọmọ lọ rúkọ sókèlè tó ti mẹ́lẹ̀ fún un tí mo gbìyànjú àìsàn ni pé this is their own time àsìkò election làwọn party chairman máa ń jẹ tán máa ń yó world chairman world youth party youth leader kìnìún kan women leader time election ni wọ́n máa ń jẹun tán máa ń yó bẹ́ẹ̀ bá ti dìbò tẹ́ bá ti wọlé tán kálukú ti lọ àwọn náà dẹ̀ ti gba kádàrá so bẹ́ẹ̀ bá ti dé wọ́n bá ti ń bẹ lọ́wọ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lásìkò àwọn afọbajẹ yìí èmi ò láì kéèyàn máa parọ́ tán rẹ̀ tàbí kéèyàn máa pàfin ládùúgbò àrán so kí ni tí mo ń gbìyànjú láti sọ òun ni wípé ńlẹ̀ káàárọ̀ òjíire lónìí gbogbo nǹkan ti gbèrú sókè ìlú ti develop sí àwọn ìlú kan jẹ́ ìlú téèyàn lè jà sípò ọba bẹ̀ Ìjẹ̀bú jẹ́ kan nù wọn o téèyàn lè jà sí àwọn ìlú kan ń bẹ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jà sípò ọba bẹ̀ but unfortunately àwọn èèyàn náà tó ń jà sí. Sorry to use that language ìlú mi jẹ́ kan ń bẹ àwọn ìlú tó wà láyìíká ìlú mi jẹ́ kan ń bẹ ìyẹn gbọ́dọ̀ jà sípò ọba bẹ̀ míyàn bá rẹ̀ ń tó fẹ́ jọba kéèyàn sọ pé lọ́jẹ́ ni kí nìdí kò sí èsùn tí ó rí tẹ́rẹ́tẹ́rẹ́ sínú gbà wọn ànílẹ̀ tá fẹ́ tà fún yàn ànílẹ̀ tó bá kan ọ́ tà ìlú ti ṣóòkì gbogbo wọn ti súnmọ́ra wọn kí lọ bọ́ máa jẹ bọ́ bá dórí àlééfà èèlò ló ní iléeṣẹ́ ìwò lọ dálẹ̀ kí ni ó máa fi jẹun kí ni ó máa jẹ láyé àtijọ́ ní sọ̀mí ń bẹ láàfin ọba o tí ò sí gbèrùmí ń bẹ láyé ìsìn gbèrùmí ń bẹ láàfin kò sí sọ̀mí ń bẹ gan mọ́ ìtumọ̀ gbèrùmí ìtumọ̀ sọ̀mí òun ni pé láyé àtijọ́ wọn máa ń wá ru ẹrù dálẹ̀ fọba ni àkábíyèsí iṣu oko mi rèé o àwọn ìlú kan kò sú wá wọn náà wá sàn sákọ́lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó bá gbójú ọba ní jẹ́ abo ẹran tẹ̀yìn ẹgbàgbá ọba wọn mọ̀ wá fún ṣùgbọ́n ní ìsìn kò sẹ́ńtì mílíọ̀nù lọ sáàfin mọ́ ẹni ebi ń pa ẹni ìṣẹ́ńṣẹ́ tí òróró sukú ọmọ ẹ̀sán ní yí pálásì káàkiri wọ́n fẹ́ rí kábíyèsí àwọn tó sick tó wà lọ́sípítù tí wọn ò rówó béèlì ara wọn wọ́n fẹ́ rí kábíyèsí àwọn tí yà ń jẹ tí ìṣẹ́ńṣẹ́ ńlọ wà lẹ́nu ọ̀nà pálásì tán fẹ́ rọ̀bà so ìgbésí ayé àtijọ́ mọ́ ẹ̀yin lẹni báyé bá ti ń yí ká mọ̀ báyé yí a máa ń fẹ́ accept àwọn nǹkan kan a kì í fẹ́ accept àwọn reality kan ilé ayé ọ̀dẹ̀ lọ bẹ́ẹ̀ ok wọ́n ní kí gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n jẹ́ káwọn yan táwọn yàn wọ́n bá wọn dá sí lẹ́ẹ̀kan náà káwọn jẹ táwọn jẹ bí wàhálà bá ti ń pọ̀ báyìí lágbára Ọlọ́run ọ̀ní ọ̀fífẹ́ bò ó so bí wàhálà bá ti ń pọ̀ báyìí gómìnà ni mo ń sábà padà lájà gómìnà lè má dá kankan mọ̀ àwọn èèyàn kan náà ni ó sún sí gómìnà lẹ́sẹ̀ láwọn èèyàn tí gómìnà súnmọ́ dáadáa láwọn èèyàn tó ti ṣiṣẹ́ fún gómìnà rí láwọn èèyàn tó ti ran gómìnà lọ́wọ́ rí láwọn èèyàn tí gómìnà fẹ́ràn àwọn náà ni ó súnmọ́ gómìnà o ṣùgbọ́n láwọn ìlú kan kì í rọrùn bẹ́ẹ̀ tẹ bá fẹ́ lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yín àwọn èèyàn kan náà ń bẹ́ẹ̀ tán lágbára lára ìlú bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú wà Ìjẹ̀bú ọmọ èrè ni wà olówó tí ń bẹ ń Jẹ̀bú wọn ò mọ níwọ̀n ńlá fi pé kúkúrú Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú kò túmọ̀ sí pé gbogbo Ìjẹ̀bú ló lówó lọ ṣùgbọ́n àwọn tí tó lówó ń bẹ wọ́n ní dójú àmì wọ́n ní dáadáa so ńbo la wá ń lọ òun náà ni pé ẹnìkan náà ni ó jẹ́ àwọn kan ń bẹ láàrin àwọn tí ń díje fọba yìí wọn ò fẹ́ ní do or die rárá o they don't want it as do or die affairs but wọ́n fẹ́ kẹ́ ẹ lo transparency bí wọn ò bá jọba wọ́n padà sẹ́nu iṣẹ́ wọ́n ready ṣùgbọ́n wọn fẹ́ kí mọ̀kàrúrú wà ń bẹ tí mọ̀kàrúrú bá wà ń bẹ wọn ò ní gbà reality ni ẹni tí ó bá lówó ni máa ń gba gọ̀jẹ̀ ni máa ń gba kádàrá àwọn tó bá lówó rẹ́dì láti ná so bó láṣẹ wá sórí ọmọ tó wọ́ nínú èèyàn 90 something èèyàn kan sì ní ó gorí àpèrè gbogbo àwọn tí wọ́n ń díje fọba
ni wọ́n máa fi owó lo àwọn afọbajẹ. mo fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀. Christian ni mi ọ̀kan, Muslim ni ọmọ ọ̀kan, mo gbẹ̀sìn ọ̀kan, mo nígbàgbọ́ ọ̀kan, mi ò nígbàgbọ́ ọ̀kan. gbogbo ọ̀nà máa tíìs àwọn afọbajẹ pẹ̀lú owó. àwọn bàbá yẹn náà dẹ̀gbọ́n, àwọn afọbajẹ náà wọn kì í gbà lọ́wọ́ ọ̀tún gbà lọ́wọ́ òsì ń gbà mí. mo ti sọ́rí nà ó láyé àtijọ́ wọn á ní wọ́n lé odù wọ́n bá ti ní adífálà tó fẹ́ dífán palace tàbí kàn sọ pé káwọn afọbajẹ lọ bá dífálà ńlé onífà wọn tí dífọ́ ọba wọ́n wà ní kí wọ́n lé táyé wò kí wọ́n lé kàìndé wò kí wọ́n lé dòwò wò ta ni ó du rẹ̀ kún jù. mélòó nu wa lọ́mọ tí fá ń sọ tí yọ ṣàlàyé ẹ̀bùn onífà ṣe fẹ́ sọ torí pé fá kan tí wọ́n bá kì ó lè nítumọ̀ 16. bẹ́ẹ̀ ìbá sọ pé n tó túmọ̀ sí nìyí bàbá tó dífá lè sọ pé kì í ṣe ibi tó lọ́nu pé ọjà náà díẹ̀ ṣùgbọ́n kì í ṣe ibi tí fá tóun kì í o ní tóun wò lójú ọpọ́n fá tóun yìí o kì í ṣe ń tọ́ sọ ní tiẹ̀ sọ yìí. miwa bribe wà ń bẹ́ẹ̀ láyé ìgbà náà odù tí wọ́n máa ń sọ ń gbà míì lọ́pọ̀ gbà òun náà ni ẹni tí owó tiẹ̀ kún jù látàyè ìgbà náà wọ́n ti ń ṣèlérí fáwọn èèyàn. so now kí n tó kó tó di pé wọ́n ti ẹ̀ka délẹ̀ advice rẹ fún gbogbo ìlú ńláńlá gbogbo yín lẹ máa ń ṣe dé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ojúde ọba ń Jẹ̀bú àwọn Ìjẹ̀bú àwọn ìlú kan wà tó lówó lọ́wọ́ àwọn ìlú kan wà tó ti dókè Ẹ̀gbá Ìjẹ̀bú Ifẹ̀ Ìbàdàn Ọ̀yọ́ Ọ̀tà wọ́n ti láwọn èèyàn lókè àti àwọn tó lówó tó jẹ́ pé tán bá dá 50 million bí ìgbà téèyàn ṣeré mọ́dé ni advice ni o ẹ fẹ́ káwọn afọbajọ́ gba owó ẹ̀yìn máa bí ẹ tọ́jú wọn bó lẹ sì lè tọ́jú wọn ọ̀nà rèé ẹ̀kọ̀ọ̀kan lọ́dọọdún tẹ́ ẹ máa ń sojúde ọba wọn ẹ ní àpò kan tẹ́ ẹ máa dáwó sí yàtọ̀ sí ẹ̀tọ́ tẹ́ ẹ bá fún kábíyèsí ẹ ní àpò kan tẹ́ ẹ máa dáwó sí àwọn olóyè àwọn afọbajẹ ẹ rè wọlé ibi tí wọ́n ń gbé àwọn náà tọ́ sí nǹkan rere o ọ̀tọ̀ káwọn náà fàwọ òyìnbó jẹun kí wọ́n tó jáde láyé kò sẹ́rú mọ́ láyé ìsìn Ìdòwú sí ìsẹ́rú méjì torí nǹkan ọkàn tí wọ́n ń bí èmi nínú pẹ̀lú àwọn afọbajẹ ni pé ẹ̀ẹ̀kan tán bá ti yan ọba àrántí wọn mọ́ gbogbo apápátá àkírántí àwọn afọbajẹ mọ́ we don't have any business with them again sọba tí wọ́n bá yàn ní ó wà sanwó fún ọ ni àbí gọ́ọ̀mẹ̀ntì ní ó sanwó fún ọ pé iṣẹ́ tẹ́ ẹ ṣe o owó rẹ̀ rèé o ṣéṣẹ́ kọ́ ni wọ́n ṣe ni ẹ mọ iye àwọn èèyàn tí ó ṣépè fún wọn ẹ mọ iye àwọn ọfà tí yóò bà wọ́n so like I said ẹ̀ńtẹ́ ni ọmọ gbowó ẹ̀yìn èèlò lẹ fún ta ni ó sanwó fún wọn pẹ̀lú iṣẹ́ tán fẹ́ ṣe yẹn majority wọn ó gba ọfà majority wọn ó di ọ̀tá another candidate kí ló fẹ́ jẹ́ gain ni wọn fún nǹkan tán fẹ́ ṣe so like my advice àwọn owó yẹn ẹ lọ wọlé àwọn olóyè ẹ lọ wọlé àwọn afọbajẹ ilé tí ó bá nílé tó dáa ilé tó bá nílé tó dáa ẹ bá renovate ẹ bá wọn furnish ẹ to taste ǹjẹ́ ó bá nílé tó dáa ẹ kọ́lé fún bó bá dẹ̀ jẹ́ pé ẹ máa kọ́ méjì lọ́dún yìí ẹ kọ́ méjì lọ́dún tí ń bọ̀ mélòó la fọbajẹ 9 nígbà tẹ́ bá iṣẹ́ lọ́dún 5 ẹ ti kọ́lé wọn tán kí tiẹ̀ náà fẹ́ kọ́ gan tẹ́nìkan ò lè kọ́ nu yín kélé yọ jẹ́kọ̀ọ́ lẹ́yìn táwọn eléyìí bá ti jọba tán Ìjẹ̀bú nìkan kọ́ mọ̀ bá gbogbo lẹ káàrọ̀ òjìrè ni o ẹ wá bèsì wọn lórí sálárì even kí gọ́ọ̀mẹ̀ntì máa fún wọn lówó torí ti ń dìjà nípínlẹ̀ Ọ̀ṣun nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ẹ pé lòun sálárì tí wọ́n ń gbà ṣé kò ní yà ń lẹ́nu tí ń bá sọ wọ́n ń gba 900 naira per month
ó ní 1,200 mo reality ni mo sọ fún yìí o, mo rí receipt tán fi ń gbowó ni o. 900 naira per month, ó ní 1,200 naira per month ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó ní 1,500 wà, ó ní 2,000 wà, bóyá ẹ bá grade ó gba 3,000 lóṣù. bọ́n ṣe ń gbà nìyẹn o. so kí wàá lẹ ní kí wọ́n fi rú owó yẹn ṣe? ẹ force wọn láti joyè àbí? yes, ṣùgbọ́n ìlú ò lè déédéé wà, ọba nìkan ọ̀dẹ̀ lè dá ṣèlú. compulsorily àwọn ìjòyè kan ní ó bá ṣèlú, gbogbo ìlú ló sì ní àwọn ìjòyè tiwọn. now the succession crisis began after the death of Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà on July 13, 2025, who ruled for 62 years. bàbá yẹn rí gbà lò dáadáa, kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ lórí àkọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀yìn wọn dà. His passing triggered the traditional process of selecting a new Awùjalẹ̀ under the 1957-1959 chieftaincy declaration, which rotates the throne among 4 ruling houses. Gbélégbùà, Anikinaya, Fusembua, and Fidipote. The Fusembua ruling house currently entitled to present candidates initially imposed a 10 million naira entry requirement, attracting about 12 aspirants. Then nígbà yẹn ni o, now 10 million naira fólùdíje kọ̀ọ̀kan. ẹni ó bá sọ pọ̀ jù á béèrè lọ́wọ́ ẹ̀ wípé èèlò wọn ń gba fọ́ọ̀mù chairman local government, èèlò wọn ń gba fọ́ọ̀mù senator, èèlò wọn ń gba fọ́ọ̀mù governor, èèlò wọn ń gba fọ́ọ̀mù president. níjọ́ ní bàbá gbàgbé 100 million naira ni wọ́n gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú All Progressives Congress.